Hi everyone. The pretty woman beside is not a new face to you in Nollywood. Ṣùgbọ́n Yorùbá bọ̀ wọ́n ní ẹnu oníkàn láti gbọ́ pọ̀n ìyá alákàrà. Nílẹ̀ Yorùbá a wò pé ìlú wo ni wọ́n ti ń sọ orúkọ báyìí? Èjìdé alákàrà. Ṣé látọ̀run lẹ ti ń kákàrà bọ̀ wálé ayé ní ẹ wò gbogbo Nàìjíríà, gbogbo Africa, all the black race wọ́n fẹ́ mọ̀. Orúkọ mi ni Dọlápọ̀ Táíwò tí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi káàkiri àgbáyé máa ń pè ní Èjìdé alákàrà. Nínú sinimá mi ni mo ti jẹ́ Èjìdé alákàrà. Sinimá tí mo ṣe níbi ọdún 7 sẹ́yìn báyìí, ibẹ̀ ni Èjìdé alákàrà yẹn tí gbogbo yín fi ń pè mí lénìí ló ti jáde. Ó ti jáde. Ẹ jọ̀ọ́, ṣé ìyẹn ló jẹ́ àkọ́kọ́ ẹ fojú hàn nínú móhùnmáwòrán ni? Rárá o, mo ti wà nínú ọ̀pọ̀lọpọ̀ sinimá dáadáa, ṣùgbọ́n Ọlọ́run má ṣe wá ní machine tó ránṣọ sí ọrùn ẹlòmíì tí ò lè ránṣọ sọ́run rẹ̀. Sinimá Èjìdé alákàrà ló kàn jẹ́ sinimá àkọ́kọ́ tó jẹ́ tèmi fúnra mi tí mo ti kó ipa tó pọ̀ jù. Wípé ẹ̀yin gangan ṣe sinimá tiyín tó jẹ́ ẹ̀yin lẹ ní fúnra mi. Àkọ́kọ́ ni Èjìdé alákàrà. Ibẹ̀ náà wá ní orúkọ yìí ló ti jáde. Kí wá ní ìrírí yín o lẹ́nu iṣẹ́ eré orí ìtàgé? Ọ̀pọ̀lọpọ̀ kà kún eré lásán. Ọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ sọ pé ìranù ni ẹ máa ṣe ń bẹ̀. Fún àwọn tí ó yìí. Ẹ jágbọ́. Ṣe rí, mo ní ìrírí tó jẹ́ positive, mo dẹ̀ ní ìrírí tó jẹ́ negative. Ìrírí mi nígbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ eré tí mo sọ pé negative side of it ni pé tètè rẹ ni bálà ìjẹ́kọ́là ò yá, bí ṣiṣẹ́ wá dàbí aláìmọ̀ ṣe, bí ká lọ sóko eré ká má rí róò gidi kán má fún wa, bí ká lọ sóko eré ká ṣe rí ọ̀ǹtán kí wọ́n má fún wa lówó, bí ká lọ sóko eré kó jẹ́ pé bàbá ti lẹ́ni nímú sàn kíkan ni a mú, wọn ò ní fún wa lé owó, wọn ò ní fi wá sí eré, àní rí bí sùn, a sì gbọ́dọ̀ sọ pé àní lọ sóko yẹn nítorí àbí àwọn ọ̀gá ni a wà nígbà yẹn. Ẹ ṣeun, ibi tẹ́ ẹ lọ yẹn kí ẹ tó tún tẹ̀síwájú, ta ni ọ̀gá yẹn o? Mo mọ̀ lọ́gàá tó 3 mẹ́rin torí àwa kọ́ àkọ́ṣe eré bí wọ́n ti kọ́ ni. Nígbà tí mo bẹ̀rẹ̀ ṣeré pa, mo darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèré Tírímísìyú Ìbíníwò Theatre Group 91 90 tó bí 3 mẹ́rin tí mo ti kó àwọn ẹ̀kọ́ yìí káàkiri mọ́ra wọn kún ẹ̀bùn èyí tí Ọlọ́run gangan ti fún yín látọ̀run wá. Ó wá tó sinimá mélòó báyìí tẹ́ ẹ ti kópa? Sinimá tí mo ti kópa nínú ẹ̀ tí ó ṣe tara mi kò ló ń kà. Bóyá ṣé tó rira ni mo fẹ́ sọ ni, àbí Àjìjàngbara, àbí Lákàáyé, àbí Ogun Àgbẹ̀kọ̀yà, àbí Ájú ọmọ, bẹ́ẹ̀ àbí My Gift, àbí ọmọ ọba, oríṣiríṣi sinimá, àbí my father in law ni mo ti kópa tó pọ̀ kó tó wá di pé mo ṣe sinimá tara mi Èjìdé alákàrà. Lẹ́yìn ìgbà yẹn lẹ́yìn ìgbà yẹn mo ṣe Ẹ̀jẹ̀ Ìbálé, lẹ́yìn ìgbà yẹn mo wá ṣe Epo Pupa tó jẹ́ pé ti ẹ̀yin gangan fúnra mi. Ṣé Epo Pupa yẹn ni ẹ ṣe gbẹ̀yìn? Ó ní mo ṣe tó jẹ́ tara yín tó jẹ́ tara mi. Ṣùgbọ́n àwa máa kà lé ní o, a kà léjì pé ẹ ti kópa nínú eré bẹ́ẹ̀ ṣe kà yìí yóò mọ̀ tí bẹ́ẹ̀ tó bí 30. Yóò tó 50. 50. Bẹ́ẹ̀ni. Kí wá ní àfojúsùn tẹ́ ní nínú iṣẹ́ yìí? Ṣé ó ti ń sú yín bọ̀ ni àbí Ọlọ́run ṣẹ̀ dé gan ni? Ọlọ́run ní jí ó sú mi, kò ní rẹ̀ mí, Ọlọ́run ti dé. Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ dé. Torí nígbà tó yẹ kó rẹ̀ mí gan kò rẹ̀ mí, nígbà tí ò sóúnjẹ, tí ò sí mímu, tí ò sáṣọ, tí ò sí ìràwọ̀, lóòótọ́ kò tí ì tó bí mo ṣe fẹ́ o, ṣùgbọ́n mo mọ̀ pé pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run àti ẹ̀yin olólùfẹ́ mi yóò tún gòkè jù báyìí lọ. Kò sú mi, kò rẹ̀ mí, torí báyìí mo ń múra láti ya sinimá kan lọ́wọ́lọ́wọ́ tó jẹ́ pé I will love all my fans all over the world láti fún mi ní support, bóyá morally ni o, bóyá financially ni o. Mo pè ní Agbára Omi. Agbára Omi. Bẹ́ẹ̀ni. Culture ni fíìmù yẹn. Bẹ́ẹ̀ni, culture ni ó wá jẹ́ project. Agbára Omi. Agbára tó ń bẹ nínú omi. Ṣé ẹ mọ̀ pé bí ọ̀rọ̀ ṣe ní agbára bẹ́ẹ̀ náà ni oúnjẹ tá à ń jẹ ní agbára tiẹ̀. So Agbára Omi ni mo pè project rẹ̀ ni. Tí àwọn èèyàn ó rí ẹ̀kọ́ tó pọ̀. Tí wọ́n rí ẹ̀kọ́ tó pọ̀ kan ní kése tí àfi ní máa kan fojú wò ebo mi ní, tá àfi ní máa fojú di
lọ́nà kan yóò tún gbé àṣà wa lárugẹ. yóò gbé àṣà gan lèmi dúró ẹ bẹ́ẹ̀ rí ìmúra mi irun dídì rè ìlẹ̀kẹ̀ lórí lọ́wọ́ lẹ́sẹ̀ àṣà náà lèmi ń gbé lárugẹ láti ilẹ̀. kò sì ní bàjẹ́ lọ́dún láì dé. ọ̀gá mi bàbá mi Ansala níyan máa wà nínú ẹ̀ bẹ́ẹ̀ ni bàbá mi Délé Òdùlé wọn máa wà nínú ẹ̀ ìyá wa Péjú Ògúnmọ́lá wọn àkópa nù ẹ̀ Péjú Ògúnmọ́lá màmí Àbẹ̀ní Agbọ́n wọn àkópa nù ẹ̀ Àbẹ̀ní Agbọ́n ìyá ọ̀fọ̀ ìyá mi Àwẹ̀ró Lárí Azam wọn àkópa bàbá mi Táíwò Azan Ògògó wọn àkópa ńbẹ̀ Ògògó bẹ́ẹ̀ ni ọmọ kúlódò. màá wá bọ́ sọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ mi tí wọ́n máa ń fẹ́ mi fún rere Bọ́sẹ̀ Akínọlá Rukayat Lawal Princess Ajíbọ́lá ọmọ olókà Bígbólújà Tàfíkà Adéwálé gbogbo wọn pátá ni àjọmọ́ láàrin nínú rẹ̀ àti Èjìdé Alákàrà bẹ́ẹ̀ ṣe máa ń rí mi tí mo máa ń dá yín lọ́rùn ní sinimá yẹn gbà tó wá kópa tó jẹ́ pé ju tàtẹ̀yìn wá lọ mi ìlóògùn mi ní kankan mi ìsinú ẹgbẹ́ ti wà lẹ́yìn èèyàn kò sí nǹkan téèyàn ó dáwọ́lé tí ò ní ṣe. ṣé pé tí a bá pera ẹni ní Èjìdé Alákàrà tá a jẹ́ ọmọ ìyá Alákàrà tí agbára àṣẹ script ni. script ni o ìtàn lásán ni káyé lè kẹ́kọ̀ọ́ ni kì í ṣe páwa gan-an. èmi ò ní kí n mo ní ti fò nígbà tí ò ti yẹ lápá mi Ọlọ́run ọba nìkan nìyẹn tó wà lápá mi tí mo fi ń fò. ìjẹ́ òun ṣe mọ̀ pé Ọlọ́run kì í kú bẹ́ẹ̀ni ìyá yẹn ò ní kú o ẹ túbọ̀ mọ̀ fò ní òkè òun ni ẹmú máa ń ru sí òkè lẹ́ẹ̀mọ́ lọ ẹ ní wálẹ̀ lágbára àwọn tó tẹlẹ̀ ìdó. ẹ dákun àwa rá àwọn ọmọ kéékèèké táwọn náà ti ń fẹ́ nífẹ̀ẹ́ sí iṣẹ́ tẹ̀ ń ṣe. bẹ́ẹ̀ni. bóyá ẹ̀sìn lọ́rọ̀ kan àbí méjì tẹ́fẹ́ fún ọ bí ìmọ̀ràn. a gbọ́dọ̀ má fún wọn. ṣe mọ̀ pé ní abálábà ń bàbá. bẹ́ẹ̀ni a gbọ́dọ̀ má fún wọn torí pé ìmọ̀ràn àgbàlawa náà gbà lọ́lọ́ fi pé ká máa bẹ̀ lónìí ṣe rí àtọkùnrin àtobìnrin ẹ̀yin tẹ̀ ń wò wá tẹ́ fẹ́ darapọ̀ tẹ́ bá ti ń bọ̀ ẹ mú ìtẹríba lọ́wọ́ torí tẹríba téèyàn bá ní tẹríba gbogbo nǹkan tó dàbí ipò le fún rẹ̀ ló máa súnmọ́ yàn ẹ wá mú ìfọkànsìn ẹ mú lọ́wọ́ torí pé ìjọ tá a pọ̀. ìfọkànsìn. bẹ́ẹ̀ ni. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa wọn ò mọ ọmọ túmọ̀ àwọn Yorùbá tó kì í ẹ bá ń là ń bẹ̀ kí ni jẹ́ ìfọkànsìn. ìfọkànsìn ìfarajìn. ìfarajìn. bẹ́ẹ̀ ni pé ibi tí mò ń lọ yìí. perseverance thank you sir. pé ibi tí mò ń lọ yìí àní máa ṣe rere ń bẹ̀ ṣùgbọ́n kó tó wá di ìgbà tí ògo yẹn ó dé mo gbọ́dọ̀ lè dúró kókó lórí ẹsẹ̀ mi torí pé jọ́ta àgùnkàn là ń kànrún kì í ṣe jọ́ta bá débi iṣẹ́ eré náà là ń gbowó o kò ṣe jọ́ta débi eré là ń dìrà wọ̀ àwa yìí aróúnjẹ afọṣọ ọ̀gá kódà ayáwó ọkọ̀ wọ lọ lókẹ́sàn rí táàsì mú kọ́bọ̀ wálé bá a dúpẹ́ lónìí so ìfọkànsìn ìfaraẹnijì ìtẹríba àti ìkóra ẹni níjàánu. ìkóra ẹni ní ìjánu nínú ohun gbogbo. ìkóra ẹni níjàánu yẹn mo mọ̀ pé ó lóyún. ìkóra ẹni níjàánu ẹjọ́ bímọ. ó ṣe pàtàkì ká má wò pé ẹgbẹ́ mi ó ṣe débẹ̀ ló ti sáré lò ó ṣe débẹ̀ ló ti sáré ra mọ́tò ó ti ṣe bẹ́ẹ̀ ká má wàá fi ṣe ẹsẹ̀ gbé. ká má wà àgọ́ aláàgọ́ ṣiṣẹ́ ká má bàa dẹ́ni ara wa gan légbodò. bẹ́ẹ̀ ni ó le jù bẹ́ẹ̀ lọ torí ọ̀pọ̀lọpọ̀ wọn mọ̀ pé kádàrá ń bẹ n tá a ti yàn látọ̀kún wà adélé ayé ojú wa ń kẹ́ gbogbo wa èmi mọ àwọn táwa jọ bẹ̀rẹ̀ fi jẹ́ pé lónìí òkè náà ti ń fò ọlọ́run ò dẹ̀ ní jábọ́ wọn ò torí rẹ̀ pé Èjìdé wo torí pé àwọn ti ń fò lókè àjọ ń ṣe torí èmi náà wá mọ̀ wípé ńgbà tó bá tó àsìkò oore tèmi náà ó dé ní ìbínú wọn ní ìdẹ̀kẹ̀ kan jù bẹ̀yìn iṣẹ́ eré dá o lóòótọ́ nígbà kan rí kò sẹ́ni tó fẹ́ jẹ́ kọ́ mẹ́ ṣiṣẹ́ tíátà ṣùgbọ́n wọ́n lọ níranù ni wá wọ́n là ń dọ́kọ wọ́n là ń ṣe wọ́n lọ lẹ́ni wá. ẹsìn gbogbo ẹnu wípé kò sí yẹn bẹ́ẹ̀. kò sí yẹn bẹ́ẹ̀ iṣẹ́ eré ti dùn àìgbọ́kọ̀lọ́kọ àìjalè ọkọ kódà àwọn ọkọ wa wọ́n enjoy wa nínú ilé tó ṣe rí tí ẹ bá kò mọ̀ tẹ́ ẹ̀ súnmọ́ wa lè mọ̀ àwa náà bímọ bíi àwọn lawyers àwa náà bímọ bíi àwọn nurses àwa náà ń ṣe ilé ayé wa like doctors teachers and all those business women out there àwa náà ń ṣe ilé wa dẹ̀ dúró so tẹ́ ẹ bá súnmọ́ wa. ó tún dàbí ẹni pé ẹ̀kọ́ àwọn aláwọ̀ funfun díẹ̀díẹ̀ náà tún bẹnu ó wúlò nù sẹ́yìn náà pé kéèyàn lọ léèwé. ó wúlò ó gan ló ń ṣe bí èèyàn bá tún kàwé ó wúlò fún iṣẹ́ wa yìí ìdí ni wípé script tẹ̀ ń wò ó àwọn tá máa rí tá máa ń sọ wọ́n ń kọ́ ó ní àkọsílẹ̀ wọ́n á gbé fún wa tàbá ti dé ká tó débi iṣẹ́ eré wa ní ò ń bọ̀ sórí sẹ́ẹ̀tì wa ní déètì báyìí o fẹ́ script inú script yẹn nínú àkọọ́lẹ̀ yẹn ló ti mọ tó fẹ́ ṣe ló kà tó fi máa deliver lines
so ẹni tí ó kàwé kò lè ṣe é bó ló ṣe fẹ́ deliver line. Then if you are not a learned person, Wow. you are going to be a limited person. Wow. So wàá wà limited there's a sí àwọn limit. limit wà fún ẹni tí ó bá kàwé. So ẹ jọ̀ọ́ ìwé kíkà kò ní ṣeré lọ́wọ́, iṣẹ́ eré gan tó wá ní ìwé lọ́wọ́. Ó níbi tẹ́mi kàdé nígbà tẹ́mi tó darapọ̀, nígbà tí mo darapọ̀ mo rí i pé mo mà lè tún sùn síwájú. So Ọlọ́run dẹ̀ gbàkóso. So kò dira wọn lọ́wọ́ rárá. Ṣebí we have lawyers láàrin wa. Fẹ́mi Adébáyọ̀ is a lawyer. Bẹ́ẹ̀ni o. Aisha Lawal is a lawyer too. Bẹ́ẹ̀ni. A ní wọn káàkiri bẹ́ẹ̀. So ìwé ó dáa. Ó ṣe kókó. Èjìdí alákàrà ó lẹ gbọ́ lẹ́nu ẹ̀ látàárọ̀. Wọ́n ní Dọlápọ̀ Táíwò lórúkọ àwọn. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n nínú eré ní Èjìdí alákàrà. Orí ìtàgé tí a máa ń wò nínú sinimá wọ́n jẹ́ Èjìdí alákàrà. Kì í ṣoògùn o. Kì í dẹ̀ ṣe magic. Script ni wọ́n hà. Bẹ́ẹ̀ni. Ìyá wa kan wà lóṣogbo àsìkò kan wà wọ́n táwọn èèyàn sá fún wọn. Àbí. Nígbò jẹ́ pé eré tẹ̀ mọ́ fún wọn. Ìtọ́dẹ̀ nìkan ṣe náà ń ṣe. Ẹni wọ́n máa ṣe bí. Bí àwọn ìyá wa àgbà nítorí nìkan ṣe ni. Ẹ má sá fún wọn o. Ẹ má sá fún wọn. A tún ń gbé yín bọ̀ padà o. Nígbà tí eré tí ẹ ní ká máa retí yẹn. Bẹ́ẹ̀ni agbára omi. Location. A fẹ́ gbọ́ láti ẹnu. Ẹ ti ní àwọn ọmọ o. Lágbára Ọlọ́run mo bọ́kùnrin mo bóbìnrin. Ṣé rí báyìí? Ọ̀pọ̀lọpọ̀ àhesọ ọ̀rọ̀ ìsọkúsọ nípa àwọn eléré orí ìtàgé. Kò sílé ọkọ o, ọmọ kan ọkọ kan kò tiẹ̀ bímọ ó ti fi ṣe àwúre kó lè bá àdí star. Rárá o. Ẹ súnmọ́ àwọn eléré orí ìtàgé yín, ẹ wo ìgbésí ayé wọn. Ẹ ó rí sí ẹni tí ó kọ́ nílé yóò wo ìwà tóun náà ń wù láwùjọ. Àwòkọ́ṣe òun ni wọ́n ń jẹ́, ọ̀pọ̀lọpọ̀ wọn tẹ̀ ń rí yẹn àwòkọ́ṣe rere ni wọ́n o. Àìsúnmọ́ wọn ni o. Tẹ́ bá súnmọ́ wọn ẹ mọ̀ pé ọmọlúwàbí ó pọ̀ nínú ẹgbẹ́ òṣèré orí ìtàgé. Nínú ọ̀rọ̀ yín ẹlẹ́gbà ọ̀dọ̀ àwọn kan kọjá gẹ́gẹ́ bí ọ̀gá lẹ́nu iṣẹ́ yìí. Nígbà tẹ́yìn náà ti wá di ọ̀gá tí ẹ ti di ìlú mọ̀ká tí òkìkí yín ti kàn káàkiri gbogbo àgbáláyé. Ara àwọn kọ̀ọ̀kan náà o tẹ́yìn náà ti mú sókè o. Àbí ẹ̀yin gòkè tán ẹ tí ẹ. Rárá o ṣẹ́rí ẹ gòkè odò kò rí bẹ́ẹ̀. Bàbá lè já ó já. Rárá torí pé àwọn ọ̀gá tèmi náà ò ṣe bẹ́ẹ̀ fún mi, wọn ò wá pé bó bá lè bàjẹ́ kó bàjẹ́. Lọ́wọ́lọ́wọ́ mo ní àwọn ọmọ bíi 2 àbí 3. Pé àwọn ọmọ ọ̀sìn they are not ready to learn. Really? They are not ready to serve. Wow. Wọn ò fẹ́ farajìn. They just want to become star instantly. Wọ́n fẹ́ magic làwọn rò pa fún mi. Àjẹ́ pé bí Ọlọ́run ṣe ọ̀nà tí níre nídìí iṣẹ́ yìí àwọn ọmọọṣẹ́ yín tí ẹ wí náà Ọlọ́run yóò ṣọ̀nà tó náà. Àwọn ọ̀dọ́mọbìnrin kan bá a ṣe ń wọnú stúdíò bọ̀ táwọn èjìdérè wọ́n ń tẹ̀lé wá bọ̀ o. Tẹ́ bá ti rí wọn ẹ̀ tún fún wọn ṣe kidnapper. Pé olólùfẹ́ mi. Bóyá wọ́n fẹ́ kí yín. Ẹ yọmọ ẹ pẹ̀lẹ́ o. Ẹ ká sì jàre ẹ ká sọ. Mo ṣáà rí i pé bá a ṣe ń bọ̀ ní stúdíò lẹ́ ń sáré lé wa ṣé kò sí. Kò sí láburú a ti máa ń gbọ́ wọn a dẹ̀ ti máa ń wò wọ́n nínú eré orí ìtàgé tó ṣe pé eré wọn dẹ̀ máa ń wù wá. So bí mo ṣe wá rí wọn lónìí wọ́n sọ pé mo gbọ́dọ̀ tẹ̀lé wọn ibi tó bá ń lọ mo gbọ́dọ̀ tẹ̀lé wọn. Òun náà lèmi náà wà fi sáré tẹ̀lé wọn. So ẹ̀ ń gbádùn ìyàwó Èjìdé. Ọlọ́run ó bá mi wò yín yóò dá yín sí. Ẹ̀yin náà di ní ńlá ẹni yàbíkú àgbà. We are so grateful. Thank you, sir. God bless you. God bless you too. Amen. Ẹ ṣé. Thank you.